Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa nínú Nàìjíríà yìí. Nàìjíríà yìí gbé ẹrù ńlá 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 ńlá. Ọlọ́run á jẹ́ kó gbé yìí o. Nàìjíríà wa oríṣiríṣi la máa gbọ́. Ṣé tí ẹ̀rí a tún gbé ọ̀rọ̀ Muyideen dé. Wọ́n ní tẹ bá sọ pé tí ẹ̀ ní sọ̀rọ̀ Muyideen mọ́. Bẹ́ẹ̀ni ìwé tán máa fi ń sọ̀rọ̀ ẹ̀ tẹ́ fi ń gbọ́ lóríṣiríṣi ẹ máa force ara yín láti dá sí. Ah ah. Èyí tí mo tún gbọ́ pẹ̀lú ọ̀rọ̀ Muyideen yìí ṣáá ni. Muyideen lénìí, Muyideen lọ́la. Bí ẹkún àpọ̀kọjẹ. Ah. Ó ní wọ́n mìmí kò wọ́n. Ó tún yí sí Kọ́lá Olóòtú. Bàbá Kọ́lá Olóòtú tún mìmí kò wọ́n. Òun àti Kẹ́hìndé. Kọ́lá Olóòtú bóyá ó ti gbẹ̀yìn. Ó gbowó lọ́wọ́ Kẹ́hìndé. Ó dàbí pé ó tiẹ̀ sọ pé kì í ṣe pé bóyá ó ló dàbí wípé ó gbowó lọ́wọ́ Kẹ́hìndé. Ó ní Kẹ́hìndé ṣe. Ó ní Kọ́lá Olóòtú ṣe fẹ́ kí wọ́n ṣe mìmí kò wọ́n láti sọ wípé òun fẹ́ gba 5 million. Òun yìí kẹ̀lẹ̀ ló bọ́ sí orí afẹ́fẹ́. Pé kán jọ kán ràn òun lọ́wọ́. Òun kàn rìn kiri ni. Òun kò sówó kankan lọ́wọ́ òun. Òun fẹ́ tajà. Owó tóun dẹ̀ fẹ́ tajà ni ò sí kí gbogbo yín ṣe mọ̀ pé gbogbo nǹkan ti wọ́n. Òun kàn rìn kiri ni o. Òun fẹ́ tajà. Tóun bá rí bí 5 million, òun á lè tajà. Òun á gba ṣọ́ọ̀bù, òun á ṣe gbá, òun ó ṣe àwo. Ṣé rí Muyideen yìí? Mo ti rí òun àti ìyá ẹ̀ tán dúró gbágbágbá nínú social media. Tó ń rojọ́ dàbí pé wọ́n lọ sí ibi ilé ẹjọ́ bàbá Kọ́lá Olóòtú. Mi ò ṣá mọ̀ nǹkan tán, wọ́n èrò ṣàpọ̀ ńbẹ̀. Tó ń sọ tí ìyá ẹ̀ ń wò lẹ́nu bí ìgbà. Àwọn méjèèjì dúró gẹ́gẹ́ bí pé tọkọ-tìyàwó. Ní tiẹ̀ tó wò ìyá yẹn dáadáa, ó ti kàtìkè, ó yẹ ẹ̀ tiẹ̀ ti ń fine. Ó ti kàtìkè ó dúró lẹ́gbẹ̀ẹ́ mi. Àbí ṣé kìí ṣe pé Muyideen tún ti gbé ìyàwó mi? Àṣé ìyá ẹ̀ ni. Ó tiẹ̀ neat léni. Ó neat dáadáa. Ká má fọ̀rọ̀ gùn. Ẹni tó ń pè ní Muyideen yìí. Ẹ mọ ẹ̀yin èèyàn yín tí wọ́n kàn ń pity àwọn èèyàn. Bóyá wọ́n kàn fi àwọn èèyàn kàn fi ń gbé lẹ́nu jù, wọ́n kàn fẹ́ fi gba owó lórí social media. Wọ́n fi ń ṣẹ̀fẹ̀ káàkiri. Ìyẹn lọpọlọ Muyideen ò fi pé. Gbogbo àwọn tó ń interview ẹ̀ lọ́tùn, tó ń interview ẹ̀ lósì, àwọn yẹn wọ́n kàn fi ń ṣẹlẹ́yà ni. Muyideen ò dẹ̀ mọ̀ pé wọ́n ń fòun ṣẹlẹ́yà. Á dẹ̀ máa sọ ọ̀rọ̀ bíi pé ó tọ́jú owó sí èèyàn lọ́wọ́. Wọ́n á ní kò mọ̀ pé wọ́n ń ga ni, kò mọ̀ pé wọ́n ń tàn ni. Ẹ dẹ̀ ń sọ pé orí ẹ̀ pé. Pé orí ẹ̀ pé dáadáa. Ṣé ẹni tó rí ẹ̀ pé? Tí wọ́n bá ń tàn, ṣé kò mọ̀ pé wọ́n ń tàn? Because orí ẹ̀ ò pé, kò mọ nǹkan tó ń ṣe. Ó ní brother Kẹ́hìndé. Ó ní ó ń béèrè lọ́wọ́ òun pé bí èèló gbà tóun pariwo ẹnu pé kán fún òun, kán jọ kán ràn òun lọ́wọ́. Òun ò ní nǹkan tóun ṣe, òun kàn ń rìn kiri ni. Brother Kẹ́hìndé wá ń béèrè èèló ni owó tó fẹ́ fi tajà. Ó jábọ́ sí ìyẹn lọ́wọ́ dáadáa. Kò mọ̀ pé orí òun ò pé wọ́n kàn fòun ṣẹlẹ́yà ni. Ó tún yí sí bàbá Olóòtú. Ó ní bàbá Kọ́lá Olóòtú. Ọgbọ́n ló ń dá. Ó dàbí pé brother Kẹ́hìndé yẹn ti fún bàbá Olóòtú lówó láti lè mìmí kí ohun òun. Ó mà ṣe o. Ọmọ tó yìí ò gbọ́n. Ó ní wọ́n mìmí kí ohun òun. Òun ló dẹ̀ sọ̀rọ̀ tí gbogbo ayé gbọ́. Èmi náà lè gbọ́ dáadáa. Kó tó di pé ó yíwọ́ fún tó bẹ̀rẹ̀ sí ní ká kátikàti. Wọ́n wá ní òun ò dẹ̀ lákáǹtì ẹ̀. Ó tún bẹ́ẹ̀ ni bó lóun ò lákáǹtì. Tí wọ́n bá tiẹ̀ fún ẹ lówó ọ̀hún, ó lóun fún báwo ló ṣe fẹ́ rí gbà. Ó ní ẹ̀gbọ́n òun, ọmọ ìyá òun, ọmọ bàbá òun, brother òun ni. Gẹ́gẹ́ bí nǹkan ẹjọ́ tó ń rò ó, brother òun ni. Òun ló lákáǹtì. Wọ́n dẹ̀ ń béèrè lọ́wọ́ ẹ̀ pé àkáǹtì tó ní ẹ̀gbọ́n ẹ̀, ṣé o sure pé tí wọ́n á fowó yẹn sí àkáǹtì ẹ̀gbọ́n ẹ̀ pé yóò fi jíṣẹ́ fún ẹ? Ó lóun trust ọmọ ìyá òun, ọmọ bàbá òun kan fi sí. Ìwọ yìí kẹ̀dẹ̀ rèé. Tó wá sọ wípé ẹ̀gbọ́n ẹ̀
wọ́n ń wá, wọn ò rí. Wọ́n pe aago ẹ̀, kò gbé call. Bí ìyá ẹ̀ ṣe dáhùn pé, kò lọ mọ́ call ẹ̀ ò lọ, kò ṣe ó switch off ni. Kí ló mú switch off? Ó ní ṣe ló dákú lẹ́ẹ̀mẹta. Ó ló dákú lẹ́ẹ̀mẹta nígbà tó gbọ́ pé wọ́n ti sanwó sínú àkáùntì òun, pé wọ́n lákáùntì. Wọ́n ní bọ̀dé ẹ̀ yẹn tó sọ pé wọ́n sanwó sí àkáùntì ẹ̀. Ṣé ó rí owó yẹn? Ìwọ Muyideen dáhùn pé kò rówó o. Kò ró. Kí ló dẹ̀ ń gbé tó ń dákú? Ó ní wọ́n dáràn sóhun lọ́rùn. Okay, wọ́n dáràn sí lọ́rùn. Kò dẹ̀ sówó lọ́wọ́ nínú àkáùntì. Kí ló mú tó ń sá? Kí ló mú tó ń dákú? Kí ló mú? Ó fi pé wọ́n máa gbé òun. Torí ẹ̀ ló ṣe ń sá. Okay, up till now, ó pa fóònù. Ibi tí wọ́n ti ń rojọ́, tó ń dájọ́, tó ń ṣe gbogbo ẹ̀. Ó pa fóònù, wọ́n tún pè. Wọ́n ní fóònù ẹ̀ switch off. Kí ni kéèyàn ti gbọ́ irú yẹn sí? Kí ni ká ti sọ? Irú ọ̀rọ̀ kátikàti tí Muyideen sọ jáde lẹ́nu òun àti ìyá ẹ̀. Ìyá ẹ̀ yẹn gan pàápàá, mi ò rò pé ìyá yẹn ní làákàyè. Mi ò rò pé ìyá yẹn mọ nǹkan tó ń ṣe. Ìyá tí ò tiẹ̀ ní láárí. Ìyá yẹn kàn ń rìn káàkiri. Ó gbọ́ pé Àgbàlá Gabriel ó ti dọ́mọ ẹ̀ lọ́lá, ó ti kọ́lé fún un, ó ti ṣí ṣọ́ọ̀bù fún un, ó ti ra aṣọ lóríṣiríṣi fún un. Eyín ẹ̀ ó ti bá gbé eyín ẹ̀ padà. Gbogbo nǹkan, gbogbo anything tó ṣẹlẹ̀, ìwà Muyideen, gbogbo everything tó rí pé ó ti change bó ṣe sá wá nìyẹn. Tó ń sunkún bí olórí burúkú níjọ́ kìíní àná, tó ń yíra. Tí Muyideen bù lọ́wọ́ sọ pé kó má fọwọ́ kàn, bí ìgbà pé kó já owó ẹ̀ kúrò lára òun. Àgbàlá Gabriel ní, màmá òtítọ́ ẹ dìde, ẹ súre fún un. Ó súre yẹn bálabàla. Lénìí yìí sìn, wọ́n á tẹ̀lé Muyideen ṣọ̀ṣọ̀ nígbà tó ti la gbogbo yín lójú àti wọ́, àti Muyideen àti ìyá ẹ̀, àti ẹ̀gbọ́n ẹ̀. Àkókò mọ irú kọ̀ọ̀kan náà ni wọ́n. Kí lẹ̀gbọ́n ń sá káàkiri fún? Màmá, ṣé rí gbogbo àwọn ọmọ tẹ bí? Ẹ lọ ṣàdúrà fún wọn. Kẹ́yìn náà kẹ́ tọrọ ìdáríjì lọ́wọ́ Ọlọ́run. Kẹ́ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Torí ọ̀rọ̀ ara yín ò yéra yín mọ́. Ẹ wo bẹ́ ṣe ń tẹ̀lé Muyideen káàkiri. Bí ìpẹ́ ti rówó rí lọ́wọ́ èrò. Pé ẹnìkan ló já owó yẹn gbà. Ta ló ṣe yín lóge? Ta ló ṣe yín lóge? Ta ló là yín lójú? Ta ló mú yín jáde nínú aginjù tẹ wà? Bí Àgbàlá Gabriel. Ìyá ṣó ti lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel kó sọ pé, ẹ jọ̀ọ́ Àgbàlá Gabriel, ọjọ́ kìíní àná ọ̀dọ̀ yín ni mo wá. Tẹ ṣe ọmọ òun lóge, tẹ dá ọmọ òun lọ́lá. Ẹ jọ̀ọ́ ọmọdé ló ṣe. Ẹ dákun, ẹ dáríjì Muyideen. Ìyá yẹn sọ pé, ìyá ẹ ní problem. Ẹ ní problem. Ẹ dẹ̀ ń tẹ̀lé ọmọ tó ní làákàyè, ń tẹ̀lé káàkiri. Kí lẹ fẹ́ mú jáde nínú gbogbo bẹ́ ṣe ń tẹ̀lé Muyideen káàkiri láti lọ máa jẹ́rìí èké? Ó mà ṣe lára yín o. Ó mà ṣe lára yín o. Ẹ jẹ́ ìyá mọ̀ nǹkan tẹ́ gbà. Kẹ́ tọrọ ìdáríjì lọ́dọ̀ Ọlọ́run. Bá pé Mùsùlùmí náà lọ fẹ́ ṣe kẹ́ di ara yín lámùrè, kẹ́ kírun dáadáa. Bá dẹ̀ jẹ́ pé ti Jésù lẹ fẹ́ ṣe, kẹ́ kúkú gbà ẹ̀. Nísìnyí bálabàla ni wà tọmọ ẹ̀ kàn ṣe káàkiri. Ìwọ ìyá yìí. Ó mà ṣe o. Dẹ̀ pé Muyideen kẹ́ bá sọ̀rọ̀ síbi tọ́rọ̀. Ìbẹni tèmi kan téèyàn bá ní ló ń fún yín. Ìyá gan ò ní làákàyè. Báwo lọmọ ṣe fẹ́ ní làákàyè tó tẹ̀lé ọmọ yẹn káàkiri láti mú lọ sílé àdúrà kẹ́ gbàdúrà fún? Ó mà ga o. Ìyá, ẹ̀yin ni mo rí bá wí o. Mi ì bá Muyideen o torí kò mọ nǹkan tó ń ṣe. Nísìnyí, ẹ̀gbọ́n Muyideen tán sọ pé ó sálọ. Ẹ tí mọ ibi tó wà. Bóyá lóòótọ́ owó wà lọ́wọ́ ẹ̀ bí ó ṣòwò lọ́wọ́ ẹ̀. Kó tiẹ̀ jáde kó wá ṣàlàyé. Wọ́n ló ń dákú. Kí ni ìtumọ̀ yẹn? Kí ni ìtumọ̀ kó máa dákú? Ẹ̀yin lẹ mọ̀ yẹn lọ̀rọ̀ yín yóò bẹ̀tẹ̀ kí mi kàn sọ pé bí wọ́n ṣe ń sọ̀rọ̀ lórí screen yẹn. Ara kan ń tà mí pé irú ìtumọ̀ wo màmá ṣẹ́yìn gan. Ṣé ẹ mọ nǹkan tẹ̀ ń ṣe? Tó bá pé ẹ ní làákàyè, ẹ ní máa tẹ̀lé ọmọ yìí káàkiri. Ó ga o. Àwọn kan ó mà ṣe o. Àwọn tó ń tiẹ̀ support Muyideen. Tó ń sọ pé Muyideen ṣe ilẹ̀ tí kìíní Muslim ni. Kí ló lọ ṣe lọ́dọ̀ Christian? Kí ló ṣe lọ́dọ̀ Àgbàlá Gabriel? Ṣé ọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ yìí ni àbí kẹ́ jẹ́ kí ayé ọmọ yín dà? Ìyẹn ìwọ màmá tó ń tẹ̀lé ọmọ ẹ̀ gúdegúde. Bí ẹni tí ò ní làákàyè.
Wo ìyá ìyá Muyideen, ẹ lọ gbọ́ Ọlọ́run gbọ́, kẹ mú nǹkan kan dání. Ẹlẹ́yìn kírun, ẹ kàn ṣe bálabàla. Ẹ tí ẹ kírun náà dojú àmì. Kán lè mọ̀ káyé lè mọ̀ pé kán tí ẹ sọ nípa tí yín pé ẹ try lórí Muyideen. Ẹ̀yin èèyàn wa, ẹ ṣé jàre. Ẹ bá wa, ẹ ṣé tẹ fi tẹ́tí sí wa, tẹ gbọ́ wa. Ẹ jọ̀ọ́ kẹ bá wa subscribe, kẹ bá wa share, kẹ dẹ̀ bá wa like. Ọwọ́ tẹ fi ń ṣe gbogbo yẹn. Ọlọ́run máa bùkún fún yín ní agbára Kristi. Ẹ ṣé mo dúpẹ́. Bye.